àwọn obìnrin tó wà láyé òde òní wọn kì í gbọ́ wọn wọ́n ti bùlẹ̀ wọ́n tán kò fún wọn lọ́kàn rìn kì kò fún ara wọn lọ́kàn rìn kì wọ́n ti bùlẹ̀ wọ́n tán wọ́n lè gbé kó wá síbi láìpẹ́ yìí ìdí ń jáde lójú ara ẹ̀ ìdí ó ń jáde lójú ara ẹ̀ àmọ́ nígbà tá a ṣiṣẹ́ fún ìdí yóò ṣe kí ni ó kí ọ̀ àgbẹ̀ ìṣàlẹ̀ fún tó ń mu tá a ṣe ìwẹ̀ fún tá a ṣe gbẹ̀ fún ó kí ọ̀ ajé ò ló ń kẹ́ kò dé nígbà tó ń kélé ajé yìí wọ́n ti lò. nígbà tí Pablo wà kọ́dà kan fẹ́ pariwo àwọn yahoo boss wọ́n ti lò. agbe tí ń gbére lọlé olókun mọ́ gbére olókun mọ́ ajé wa mi rí gbogbo ó ti kí gbogbo. àwọn yahoo boss wọ́n ti lò. Ìṣẹ̀ṣe sì wà moving episode ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú ẹ mọ bá wa subscribe síbẹ̀ fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àsàdànù ńbẹ̀ ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀ ẹ máa rí ìkan mú bẹ̀ kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ kọ̀ọ̀kan lára wọn ẹ tó wá jẹ àǹfààní lára wọn Abbey Olóòtú wàláì nínú gbogbo TV ó yàtọ̀ so àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ bá ti fẹ́ sẹ́ndì owó sí wọn tẹ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ ẹ wò kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ comment ẹ ṣé o. Kó mọ́ parun òye. Àṣà wa ni. Kó mọ́ parun òye. Àṣà wa ni. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Kó mọ́ parun. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Kó mọ́ parun. Àṣà wa kò ní bàjẹ́ o. Àṣà wa kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o. Ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ọmọ ogun tẹ ìlúdó. Ọmọ ogun tẹ ìlúdó mo rí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn. Ǹlẹ́ o máa kò ráyè mi. Ọmọ ogun tẹ ìlúdó. mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín náà ni èmi náà máa kọ̀ráyè ọmọ ogun tẹ̀lé ọmọ bó ní bọ́ tó ṣe màá bọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ̀ bàjẹ́ èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akínú ju ogun bí ogun bí ogun ni mo sì wá nínú bàbá tó dúró lọ́mọ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun mo kí yín o mo kí yín o mo kí yín o. mo kí gbogbo ojú tó wò mí àti gbogbo ojú tó ń gbọ́ mi orúkọ tèmi ni Abbey Olóòtú èmi náà máa kọ̀ráyè ọmọ ogun tẹ̀lé ọmọ bó ní bọ́ tó ṣe máa bọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ máa bọ́ bàjẹ́ èmi náà máa rẹ́rìn pàdé ìjà lọ́nà máa bọ̀ bí ogun bí ogun àṣùwà ní ìrànwọ́ tó bí wọn. ìlú Ìrèlè la wà lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá tẹ̀tẹ̀ ń wò wájú mi yìí ẹni tẹ́ bá ti ń tẹ̀lé ètò wa tipẹ́tipẹ́ ẹ ti rí bàbá tó ẹ̀ẹ̀mejì iṣẹ́ mẹ́ta ẹ dẹ̀ ti mọ àwọn iṣẹ́ tí bàbá lè ṣe bàbá ẹ bá ń dárúkọ yìí fún ara rẹ. orúkọ mi ni àwo super tí wọ́n pè ní Chief Adábẹ́ níwẹ̀jú nílùú Ìrèlè. Chief Adábẹ́ níwẹ̀jú nílùú Ìrèlè. bàbá kí ni ti dábẹ́ pè ní àwo super gan. ìdí tó fi pè mí ní àwo super ni pé super àwọn gbogbo yìí mọ̀ mí sí ní ìlú Ìrèlè. kí ìdára fi ń pè ní Adábẹ́ níwẹ̀jú. nípa ọ̀rọ̀ Ọ̀rúnmìlà tá a ti ń dá ifá tá a ń dá ọ̀pẹ̀lẹ̀ tá a dá pẹ̀pẹ̀ rẹ̀ tí bá ti dá bẹ́ẹ̀ yín gbogbo yìí ló ti mọ̀ pé yes confam ni. gẹ́gẹ́ yẹn kó yé mi ní ìsìn ni pé nǹkan tẹ́ ẹ bá tẹ́ máa dá lọ́dọ̀ yín ní ìsìn báyìí tẹ́ máa tó débò míì òun náà tó bá ń bẹ̀. òun náà ni wọ́n máa bá ń bì mí. ìdí nìyẹn wọ́n tó gba àwọn Ìrèlè wọ́n pé super Chief Adábẹ́ níwẹ̀jú. Chief Adábẹ́ níwẹ̀jú. bàbá ní ká wò dáadáa oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ báyìí àmọ́ ẹ jẹ́ kó béèrè lọ́wọ́ téèyàn bá yọ kí nìkan ti máa ń fà á. téèyàn bá yọ kẹ́ èmi ń bẹ̀ àbínibí wọn ni èmi ń bẹ̀ ẹ̀jẹ̀ wọn ni
tí ì bá súnké tó súnké tó yọ kéde gẹ́gẹ́ bẹ́lẹ̀ tó gbé ké sẹ́yìn èmi ń bẹ̀ àbínibí wọn ni ọ̀rọ̀ bíi kébí kò ní ìdílé wọn. ọ̀rọ̀ bíi kébí kéèkì kò ìdílé wọn. bàbá. àwọn àgbà àtijọ́ láyé àtijọ́ tàbá wo àwọn èèyàn bẹ́ẹ̀ àti ilé èèyàn tó súnké láàrin ní fámìlì wọn bẹ́ẹ̀ láyé àtijọ́. àmọ́ sọ́nà wà tá a lè gbé gbà àbí sọ́nà mi tún wà ẹ̀jẹ̀ ń gbé báyìí tó jẹ́ pé ike náà kò ní ṣẹlẹ̀ ń dìlé wọn mọ́ tó sì jẹ́ pé ẹni tó tún ní gan yóò tún lọ. méjì ni ẹni tó bá súnké pé kírù kan bẹ́ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ mú kírù kan bẹ́ẹ̀ kírù ike kó má bàa máa ṣẹlẹ̀ mọ́ ní ìdílé àwọn èèyàn bẹ́ẹ̀ tí ẹ tó súnké yẹn tó bá kú tó fẹ́ sìnkú irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ta ẹ̀fọ́ ẹ̀ dànù. kò tí ì yé mi o tí ẹni tó ti ní kéde tẹ́lẹ̀ tó bá kú kílẹ̀ ni wọ́n ta dànù. wọ́n ta ẹ̀fọ́ dànù fún kí ló kàn bẹ́ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ mọ́ ní ìdílé wọn mọ́. bọ̀ tẹ́ni náà bá ti kú ta sì fẹ́ kí yọ kókó lára rẹ̀ sọ́nà wà tá a lè gbé. kí n má tàn yín ìyẹn orí bá mi ṣe nìyẹn. ẹni pé orí bá mi ṣe ni kò sọ́nà tá a fẹ́ gbé gbà. kò wá easy pé kí kété tó wà ní ẹ̀yìn èyí tó ti súnké ó kọ́ wọn bẹ̀ kò wá easy. àfẹ́ tó bá kàn fẹ́ gbẹ̀yìn àti 419. àfẹ́ tó bá fẹ́ gbẹ̀yìn àti 419. ló bá sọ pé ó mọ̀ ó máa ṣe kíkẹ́ máa kó nínú ẹ̀ kíkẹ́ máa kó lẹ́yìn ẹ̀ wọ́n sì kankan ìrọ̀ ẹ̀ nìyẹn pa ó kò fẹ́ gbọ́ 419. àmọ́ tí irú ẹni bẹ́ẹ̀ tó bá kú tó bá ti kọ́ mọ̀ fún ìdílé yẹn pé ṣe ni wọ́n máa ń súnké pé àwọn tó ní kí wọ́n sábà pọ̀ ní ìdílé yẹn tí ènìyàn bá ti kú wọ́n wá ta ẹ̀fọ́ ìdànù kéwé kan bẹ́ẹ̀ kó má sílẹ̀ ní ìdílé wọn mọ́ so ìkọ̀wé máa kó ìdílé wọn. kéèyàn ó lọ pátápátá. yóò lọ kó tún sílẹ̀ mọ́ gbogbo ọmọ kọ́mọ tó bá ń bí láti gbà ẹ lọ ike kò tún sílẹ̀ mọ́. nǹkan tí inú tèmi máa ń dùn sí nìyẹn torí pé bàbá torí pé gbogbo nǹkan tẹ́yìn máa ń bà mí sọ nǹkan tẹ́ bá ní ẹ̀ lè ṣe ẹ̀ mọ́ sọ fún mi nǹkan tẹ́ bá sì lè ṣe ẹ̀ mọ́ sọ fún mi pé ẹ̀ lè ṣe nǹkan táwọn èèyàn mi fi nífẹ̀ẹ́ nínú lẹ́nu bíi oṣù bíi mẹ́ta ní ìtẹ́ pé mi gbé wá sórí ètò mo ti láwọn èèyàn bíi márùn-ún kan ti bèrè yín lọ́wọ́ ìtẹ́ pé ó gbé ti fa dábẹ́ níwẹ̀jú wà nínú àní ibi tí mo wà ló jìnnà màá sì dọ́dọ̀ bàbá ẹ̀ fọkàn balẹ̀ ẹ̀yẹ ń dọ́dọ̀ wọn òní yìí gan-an bí mo ṣe lọ sí òde àyè mo wò pé ẹ̀yẹ ń dọ́dọ̀ bàbá lónìí àmọ́ bàbá inú mi dùn sí ẹ̀yẹ tó wá béèrè ìbéèrè yìí bàbá ìjó lọ́nà tá a lè gbé gbà tó di tí ó sì là ó ní ọ̀nà tá a lè gbé gbà ẹni tó bá jẹ́ pé kò lè sọ̀rọ̀ mọ́ tí ò lè sọ̀rọ̀ mọ́ ó ní ìkó tá a lè ṣe fún tá a máa sọ̀rọ̀ yẹn díẹ̀ tó fi clear tán. tí ó fi clear tán bàbá ẹ̀ ń jẹ́ kó yé mi báyìí pé odi lè lahùn tí ó sì tún gbọ́. ó lè sọ̀rọ̀ àmọ́ díẹ̀ ní kẹsẹ̀ ìgbà kan. tẹ́lẹ̀ kí wọ́n sọ pé odi máa sọ̀rọ̀ lẹ́ni ìró lẹ́nu yẹn pa. àmọ́ ẹ̀ ń jẹ́ kó yé mi nígbà tá a bá gbé odi tọ́jọ́ yẹn nìsín yóò sọ. díẹ̀ la máa sọ̀rọ̀. díẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní kẹsẹ̀ ìgbà sọ̀rọ̀. kan fáwọn bílẹ̀. níta bá fẹ́ fún wa lọ́jọ́ báyìí pé ó yẹ kó ti máa sọ̀rọ̀ díẹ̀ ni. yóò tó bí adé ọdún mélòó tẹ́ fún. ọdún a lè sọ pé ọdún bíi eléyìí ìtumọ̀ ẹ̀ ni pé tàbá ti lo àwọn iṣẹ́ yẹn ohun ẹ̀ á máa là ohun ẹ̀yìn á máa là díẹ̀ tó máa fi látọ̀. bí o bí oṣù mélòó ó yẹ kẹ́ ẹ lè fún wa nígbà pé bí ìgbà báyìí. a lè sọ pé oṣù méjì kó jẹ́ oṣù kan a lè sọ pé oṣù kan kó jẹ́ bí oṣù mẹ́ta àmọ́ àwọn èèyàn ẹ̀ wọ́n ti máa rí àpẹẹrẹ pé ohun voice ló ti ń clear díẹ̀. bàbá tàbá ní ká wò dáadáa oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ láyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ìṣòro tó gba yíká gan-an ó kọjá ẹ̀mí ẹlòmíì fẹ́ pokùnso nítorí ẹ̀ tán bá sì wádìí pé kí ni ń ṣe lágbájá wọn á nípa ayé ni kí ni ń ṣe lágbájá wọn á nípa ayé ni bàbá kí ni nǹkan tó ń pè láyé gan. ayé bẹ èèyàn sì wà. ayé ń bẹ èèyàn sì wà. ẹni bá sọ pé kò sí ayé ẹnìyẹn ti kó wọ̀kàn tí ìgbé sí ni.
ṣe pé nígbà kan tó wá ṣe program bí mo sọ fún yín ẹni bá rí pé ayé ò sí ènìyàn ń parọ́ ní ayé bẹ èèyàn wà àmọ́ ọ̀nà tá a fi ń bẹ àwọn ayé wá jẹ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀nà tá a fi ń gbà bẹ ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn òun láyé tá a fi lọ́ mọ̀ bẹ̀ wọ́n torí kò yé mi. àwọn ayé yìí a lè fojú rí wọn nítorí ènìyàn àbìdí yàn-án ni. ènìyàn àbìdí yàn-án. bẹ́ẹ̀ni ayé bẹ èèyàn sì wà. ayé ń bẹ èèyàn sì wà. àwọn ìyá mi àwọn là ń pè ní atapájọrí àtẹ̀dọ̀jọ́ kan àwọn ajímumi inú agbádá àwọn ni àwọn là ń pè ní arógbá asọmọbalẹ̀. arógbá asọmọbalẹ̀. lókòtà pé àwọn ìyá mi sọ̀rọ̀ mọ̀nìkà. ó sì bá ọ. àwọn ìyá mi abọ́jú wo ni kọ́ àwọn ló máa ń mú ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tí wọ́n mú lóko tí wọ́n ṣẹ́. wọ́n á mú ni lóko wọ́n á ṣẹ́. wọ́n ṣẹ́ àmọ́ ẹni tí ayé bá ń bájà a máa ra owó ẹ̀bẹ̀ fún wọn ni. àdìdọ́jú ìjà kan wọ́n pẹ̀lú gbogbo náà láéláé á bẹ̀ wọ́n ni tó pé ìyá wa ni wọ́n. súkẹ́súkẹ́ ni àwọn máa ń lé àwọn ìyá sẹ́yìn wọn gbọ́dọ̀ lé wọn jìnnà pátápátá. ẹni táyé bá wá ń sè sọ́nà àbáyọ wà fún. ọ̀nà àbáyọ wà fún. a ṣe pèsè àwọn àgbàlagbà pèsè àwọn ìyá la máa ṣe fún irú ẹni bẹ́ẹ̀ tí ayé bá ń yọ lẹ́nu. bàbá. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú ẹ mọ bá wa subscribe síbẹ̀ fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àṣàdànù ńbẹ̀ ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀ ẹ máa rí ìkan mú bẹ̀ kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ kọ̀ọ̀kan lára wọn ẹ tó wá jẹ àǹfààní lára wọn Abbey Olóòtú wàláì nínú gbogbo TV ó yàtọ̀ so àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ bá ti fẹ́ send owó sí wọn tẹ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ wò kẹ́ dẹ̀ like kẹ́ comment ẹ ṣé o. mo rí i pé aláwòrán ní bàbá. ẹni olóòtú. ṣé ó tún yẹ kẹ́yìn náà máa bá wọn bẹ̀ àjẹ́ ni àbí kò yé mi. a ṣe ìpèsè àwọn àgbà a ṣe fún wọn kó gbà kó jẹ́ kó fi ẹ̀yìn sílẹ̀. dáhùn bá wa fi ilé. ẹlẹ́tọ̀ bá kọ̀ ń bẹ̀ tó bá fẹ́ fi sílẹ̀ àwọn àwa rán ìgbàmọ̀lẹ̀ fún irú àgbà bẹ́ẹ̀ irú ayé bẹ́ẹ̀ kí ìgbàmọ̀lẹ̀ kó tẹ̀sẹ̀ nìyẹn lọ kó lọ hàndú ẹ̀ kó lọ mú kó lọ káṣẹ. ìdí nìyẹn tẹ́ fi pé wọ́n sọ nílẹ̀ Yorùbá pé ìmọ̀lẹ̀ ń bá èèyàn jà kó gba ìkìlọ̀ ni. ẹni náà ò gbà kìlọ̀ ni. àìgbà ìkìlọ̀ òun lọ́run ló ṣe kó pọn lọ́dẹ. bàbá ìmọ̀lẹ̀ yín bàbá ní ká wò dáadáa lọ́dún tó lọ mo rí i pé ó dà kó pààyàn lọ́dún mo tẹ̀sẹ̀ dé bíbá ìlọ́dún ẹ̀yìn bí ó ti pààyàn ẹ jẹ́ mọ̀ bàbá. ó ti pààyàn ayélujára tí mò ń bọ̀ ó sì pààyàn ni a sì lọ sówó ẹ̀ wá ní kò tí ju oṣù tó kọjá sí a lọ sówó ẹ̀. ṣe lọ sówó rẹ̀ wá. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ẹni náà ṣàlàyé nǹkan tí ó ṣekú pa àbí. ó pọ̀ rẹpẹtẹ ó kọ vẹ́ẹ̀sì ó kà á jẹ́ pé àjẹ́ lòun pé òun pa àbúrò òun jẹ ẹ̀gbọ́n tó wà ní yunifásitì ó tún kà pé òun pa jẹ ó tún da ẹsẹ̀ bàbá ẹ̀ ó da ẹsẹ̀ ẹ̀kọ́ pátápátá. bàbá lẹ́yìn ìgbà tó ti ka gbogbo nǹkan tó kà náà yìí èmi ń lérò pé wọ́n ní ẹni tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú mọ́lẹ̀ pé tó bá jẹ́ pàjẹ́ ni kò ní kú mọ́. ó ní adúrú ẹ̀ṣẹ̀ tí àjẹ́ máa ń ṣẹ̀ tí olúwa tó ń forgive ẹ̀ ẹ̀ṣẹ̀ mi àjẹ́ àṣẹ olúwa kò fi sílẹ̀ mọ́ máa pa mi ó ti pọ̀ kí ẹ̀ṣẹ̀ ti pọ̀ inú wa bí olúwa pé òun ò lè filẹ̀ mọ́ ẹran òun ni kó kókó padà kó lè máa kọ́ àwọn ará tó kùnà gbọ́n. bàbá àwọn ìmọ̀lẹ̀ yìí tí àwọn agbára wo ní ìbẹ̀lẹ̀ wọn yàtọ̀ sí kí wọ́n mú àjẹ́ nìkan táwọn agbára míì tó ń wà tó ń ṣe àwọn iṣẹ́ míì wà tó ń ṣe yàtọ̀ sí kí wọ́n kàn má jẹ́. sẹ́rí gbárùmọ̀lẹ̀ àjìgọ̀tún àjìgòsì kò sí àwọn iṣẹ́ tó ṣe ó pọ̀ àwọn fi omi gbárùmọ̀lẹ̀ àfi ń wẹ èèyàn tí tó jẹ́ pé tó ní ìṣòro tó ní problem tó ní wàhálà sọ́hùn
tí ayé ń bájà a máa fi omi gbámọ̀ lẹ́wẹ̀ wọ́n nítorí pé kún lè kí àwọn ayé kún lè fi wọ́n sílẹ̀. ǹjẹ́ tó ní nǹkan míì tí táwọn ọmọ ilẹ̀ ń ṣe. wọ́n ṣe rere náà èèyàn lè lọ sí ìdí ìgbà ọmọlẹ̀ kó bá jẹ́jẹ́ kó bá ní promise pé tí kò bá ti rí bí eléyìí o wọ́n á ṣe kó bẹ́ẹ̀ lè wá fún ẹ o. but àwọn tó ń dààmú òun o kẹbà ń bá nìyẹn jà o. bàbá ní ká wò dáadáa ẹni tó jẹ́ pé ó ti ń wọ ọmọ tipẹ́tipẹ́ tí ò rọmọ bí ǹjẹ́ tí ẹni bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ ní ló ṣe ṣe kó rọmọ bí. ó mọ ọmọ bí a mú lọ sí ìdí òòṣà. ayé àtijọ́ tí ẹ̀ bá mọ̀ lọ tọrọ ọmọ nídìí òòṣà tọmọ náà bá padà délé ayé tán ó lè sọ pé kí bàbá òun sùn kalẹ̀ kóun fẹ́ jókòó lórí orí o. láéláé kò rí bẹ́ẹ̀ a máa pe àwọn pé àwọn òòṣà kan ní òòṣà ìyá ọlọ́mọ. òrìṣà ìyá ọlọ́mọ. òòṣà ìyá ọlọ́mọ. ìyẹn ṣe tabari obìnrin tó ní problem ní ilé ọkọ tí àwọn ọ̀tá ilé ọkọ tí wọ́n fẹ́ jẹ́ kórí ọmọ bímbẹ̀ ọ̀tá tabari tó ṣe wedding tó ṣègbéyàwó tó jẹ́ pé àwọn ọ̀tá ilé ti tiẹ̀ fún àti ti obìnrin ogun wọ́n tẹ̀lé lọ ilé ọkọ wọ́n fẹ́ kó rọ́mọ bí wọ́n fẹ́ jẹ́ kó rọ́mọ bímbẹ̀ a lọ sọ fún òrìṣà ìyá ọlọ́mọ pé wọ́n fẹ́ jẹ́ kí lágbára báyìí kó rọ́mọ bí òrìṣà ìyá ọlọ́mọ ẹ̀ àwa káwọ́ àwọn yẹn kò ní ọwọ́ obìnrin alẹ́ ọmọ bí. ó lè rọ́mọ bí. bẹ́ẹ̀ni kì í ṣe ọmọ sàlóbí kì í ṣe òrìṣà ló fún lọ́mọ. kì í ṣe bóòsì sàló fún lọ́mọ. náà a káwọ́ àwọn ọ̀tá yẹn kò ń bẹ̀ kò lè ọmọ bí. bàbá tó bá jẹ́ pé ẹni tó ní fibroid. tàbá ikọ́ tí mi bá mọ̀ mo sọ pé mi ì mọ̀ ẹni tó bá ní fibroid mi ì mọ̀. tèmi tiẹ̀ mọ́ ń gbádùn yín sí i. mi ì mọ̀ tètè bá lẹ́ẹ̀mọ̀ ẹ jẹ́ ikọ́ tí mi bá ti mọ̀ yín sọ pé ì mọ̀ mi ì ṣe onífọ́nà ìtì lókan ìrèlè ní ìlú ìrèlè mo ti lókan dáadáa lọ sí òkìtì pa lọ sí òdìgbò mo ti lókan àwọn èèyàn mi dáadáa so ìgbẹ́dọ̀ pa ọmọ. bàbá ẹ mọ̀ pé àwọn oògùn kan wà tán ní wọ́n máa ń ṣe lájà àtijọ́ bí kéèyàn pòórá ké gbígbé tí ó gbóngbó àwọn agbára bẹ́ẹ̀ sì wà bá ṣe wà ní. irú àgbà bẹ́ẹ̀ ó wà àmọ́ ìmọ̀. wà á nígbà púpọ̀ sí wà. ó wà pé ìmọ̀ ó wà. bàbá èyí tó béèrè torí pé mo gbọ́rọ̀ kan wọ́n ní pé ẹni tó bá ní àyẹ̀tà lára tán bá yìnbọn fún tí ò bá wọlé tán bá yìnbọn fún bí nǹkan ọmọkùnrin ló wọlé tí ló tọ́. olótú sẹ́rí nípa ẹ̀kọ́ tẹ́ bí oyin ẹ̀ eléyìí kí sọ ọ̀kúta lè máa sọ ní orí afẹ́fẹ́. bàbá ẹ bá ń sọ àwọn èèyàn mi fẹ́ mọ̀ wọ́n fẹ́ gbọ́ torí pé èèyàn kan bọ́ ta lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó ní pé tán bá yìnbọn fún èèyàn tí ò bá wọlé tán bá yìnbọn fún bí nǹkan ọmọkùnrin rẹ̀ ló wọlé. olótú. mo gbọ́ ní bàbá. sọ nípa ọ̀rọ̀ ẹni tí pé wọ́n yìnbọn fún èèyàn ẹ́. wọ́n yé mi bàbá. mi ò láìkẹ́ kí n máa sọ lórí afẹ́fẹ́ nípa pé ọ̀rọ̀ ìbọn àbí wọ́n yìnbọn sí kankan mi láìkẹ́ kí n máa sọ lórí afẹ́fẹ́. sí wàhálà bàbá. wọ́n ní ẹtí ìbọn ẹni oògùn ìbọn or something like that wọ́n yìnbọn fún èèyàn àbí oògùn ìbọn tó wá dé pàtẹ́ máa rọ̀ gan tẹ́pẹ́ ní ìbọn mi ò láìkẹ́ máa tẹ̀ sí orí afẹ́fẹ́. secretly ni secretly náà ló yẹ kó máa jẹ́ lóòótọ́ àmọ́ ẹni tó kàn bọ́ta òun kàn fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún àmọ́ bàbá ẹ jẹ́ kí n tó béèrè lọ́wọ́ rẹ̀ sẹ́wọ̀n pé ayé ta wà yìí ogun wà nílẹ̀ ogun tí ń délé láàmú kan ní ìdílé láàmú ogun tí ń délé láàmú kan ní ìdá ìrìnà láàmú bàbá ní ká wò dáadáa ìdánwò kan wà kárí gbígbà tó jẹ́ pé ẹni tí ò rọ́wọ́ mú lọ sẹ́yìn jẹ́ tó bá dọ̀dọ̀ yín yóò rí ọwọ́ mú lọ sẹ́yìn tó ṣeé ṣe ká mú yàn wá sọ́dọ̀ yín nìsín wá dọ̀dọ̀ yín jẹ́ pé kò jẹ́ sẹ́yìn dára ti rẹ̀ fà tó sì jẹ́ pé àrùn náwó dànù wá kì í ṣe pé bí ayé kọ̀lé yóò ra mọ́tò kì í ṣe pé kọ́lé kó ra mọ́tò àmọ́ kó sàmọ̀ lọ́wọ́ mú lọ sẹ́yìn ìgbà rẹ̀ yàtọ̀. ẹsẹ̀ olótù ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé
àwọn kan wọ́n sọ pé bí àwọn ṣe ọkàn nìkan máa gbọ́ wọn fún wọn kí wọ́n sì kankan mi ò mọ yẹn pé sí àmọ́ tàbí ẹni tí ọ̀nà ẹ̀ dí kí ọ̀nà ńlá a lè ṣe àwọn ètò fún ètùtù fún kí ọ̀nà ìkọ́jọ́ kí ni kó ó kù kò sí ọ̀nà rẹ̀ ó sì là. kò sí tàbí ẹni tí ọ̀rọ̀ iṣẹ́ dí mọ́ tí òṣìṣẹ́ ṣe mọ́ à ń ṣe ètùtù fún à ń ṣe àwọn iṣẹ́ fún sí ọ̀nà àti kí ni ọ̀nà àlà ọ̀nà rẹ̀ ó là. tàbí ẹni tó fẹ́ tó gba visa tó fẹ́ fly out tó yẹ pé ó ti gbàlẹ́ ìkílẹ̀ kíní kò bọ́ sí ó gbàlẹ́ kíní kò bọ́ sí so tó bá dé bí a ṣiṣẹ́ fún a ṣe ètùtù fún tó bá lọ gbà bẹ́ẹ̀ yẹn ó máa yìí sì fún láti lọ láti fly out. tẹ́lẹ̀ tí ìwé ìgbélú wa ń kọ́. ìwé ìgbélú. tí ìwé ìgbélú gan tó bá rí bẹ́ẹ̀ oníṣẹ́ tó máa ṣe fún ẹnìyẹn tó yẹ pé ó máa rí ìwé ìgbélú gbà. tẹ̀sán fi ń dá wa lójú pé ẹni tó ń wá ìwé ìgbélú tó bá dọ̀dọ̀ yín báyìí. a ṣiṣẹ́ fún ẹ ṣiṣẹ́ fún. bá ṣiṣẹ́ fún ẹ kó lọ sí process ìwé ìgbélú yẹn ó máa bọ́ sí ó máa rí ìfún. ó máa rí ìfún. bẹ́ẹ̀ pé bóyá ìbò àkàngbó bọ̀ fẹ́nìkan èmi kan gbókùn bọ̀ fẹ́nìkan ìmọ̀ yẹn mi ṣe àwọn ìfọwọ́nà mi ṣe àwọn tó ṣògo owó fẹ̀yàn. èmi tiẹ̀ mọ̀ yín dáadáa bàbá. mi ò mọ ògo. èyí náà mọ̀ pé gbà mọ́ ọkọ wá bí lákọ̀ọ́kọ́ tí ìbá ṣe torúkọ yín tí mo gbọ́ mi ò dá yín mọ̀ tẹ́lẹ̀ kì í ṣe pé àjọ jẹ́ mọ̀ tẹ́lẹ̀ àmọ́ téèyàn bá ti ṣe dáadáa kéèyàn sọ pé nìyí ó ṣe dáadáa rẹ̀ bàbá tàbá ní káwò dáadáa ọmọ tó ti bí ó ti ń lọ bí 3 to 4 years tọmọ náà ò bí wọn ìjọjọ́ náà tá a lè gbé gbà àbí kí nìkan tẹ́ ẹ tiẹ̀ lérò pé ó ṣe ẹ̀lẹ́gùn tí wọ́n mọ bẹ́ẹ̀. tàbá rí ọmọ tí wọ́n bí 3 years to 4 years tí ó rìn nǹkan ti rán lára ọmọ yẹn nítorí pé ó yẹ kó ti máa rìn sẹ́yìn tí ó rìn mọ́ ó wá ní àwọn iṣẹ́ tá a máa ṣe àtọ́ pé a máa fi wẹ̀ láti orúnkún lọ sísàlẹ̀ a ṣe fún àgbẹ̀ fún àṣìṣe yẹn abu omi sí àgbẹ̀ fún ìyá ẹ̀ kan fi wẹ̀ láti orúnkún sísàlẹ̀ pàṣẹ wẹ̀ bẹ́ẹ̀ before oṣù méjì. for 2 months. a máa rìn yóò máa rìn nítorí pé àwọn tó ti náà àwọn kọ́kọ́ tó ń ṣẹlẹ̀ tó jẹ́ secret tó pé èèyàn tẹ̀lé get èèyàn lè mọ̀ but ẹ̀rọ yẹn àmọ́ ìwẹ̀ dà lóko lára ẹlòmí lè ní ẹ̀rọ yẹn láti ẹ̀dọ̀ ìyá ẹ̀ wá ẹlòmí ó lè jẹ́ pé ìyá ẹ̀ gbogbo ìyá tó bí lọ́mọ yẹn ó lè pé láti kíá ló ti gbà kó nǹkan yẹn. bàbá ẹni tó béèrè lọ́wọ́ ẹ rò pé ayé tá a wà yìí àwọn ọmọbìnrin ayé ìsìn ara wọn ò balẹ̀ bíi kán rọ́kùnrin ilé kan bẹ́ẹ̀ mọ̀ kán rọ́kùnrin ilé kan bẹ́ẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti lò. ǹjẹ́ tí kan ni wọ́n bá wa kọ́dọ̀ ni léyìí tán ti lò ǹjẹ́ fi ṣe kó tó ń kóròwò rẹ̀ lò padà láyé torí pé gbogbo àwọn ọmọbìnrin tó wà láyé tá a wà yìí kò sí tàtàlà ni dáàrí tó lògò mọ́nu gbogbo wọn náà ti gbògbó lọ́wọ́ wọn bàbá. ẹnìkan tó ṣẹlẹ̀ ibẹ̀ ni olótú ṣe rí àwọn obìnrin tó wà láyé òde òní wọn kì í gbọ́ wọn wọ́n ti bùlẹ̀ wọ́n tán kò fún wọn lọ́kàn rìn kì kò fún ara wọn lọ́kàn rìn kì wọ́n ti bùlẹ̀ wọ́n tán àìmọye wọn tí wọ́n gbọ́ síbi èmi àti lean like ìgbálẹ̀ láti ewu tán bí ìgbálẹ̀ bẹ́lẹ̀ àṣìṣe fún wọn wọ́n lè gbé kó wá síbi láìpẹ́ yìí ìdín jáde lójú ara ẹ̀ ìdín jáde lójú ara rẹ̀ ìdín ó ń jáde lójú ara ẹ̀ àmọ́ nígbà tá a ṣiṣẹ́ fún ìdín yóò ṣe kí ni ó kíọ̀ àgbéṣàlẹ̀ náà fún tó ń mu tá a ṣe ìwẹ̀ fún tá a ṣe gbẹ̀ fún ó kíọ̀ tí wọ́n ti lò ẹni tó lò yẹn sí owó tó rí lọ́hùn yẹn nígbà tá a ti ṣiṣẹ́ fún owó yẹn ti stop lọ́wọ́ àbá owó yẹn ti stop lọ́wọ́ yẹn àwọn yẹn ti ń dáńbì àmọ́ tí wọ́n bá ṣiṣẹ́ fún ẹ òun ìdí náà máa jáde lójú àwọn títí tí wọ́n fi kú. ìgbà tán lówó mi ò wà pọ̀ náà máa ní Pablo ti dé o torí náà. wọ́n gbé ẹ̀kọ́ wá síbí láìpẹ́ yẹn nígbà tó gbé lẹ́dọ̀ mi ìgbé tó kẹ́ ni ajé ló kẹ́ nígbà tó gbé débi mo ní wọ́n ti lo ìlédì àwọn iṣẹ́ fún àwọn ìgbà tá a wẹ̀ wá ó bọ́lẹ̀ ó sùn kò tó kí gbé ajé òun ìgbé ajé ló kẹ́ ajé ló kẹ́ kò dé ìgbà tó kẹ́lẹ̀ ajé yìí wọ́n ti lò. nígbà tí Pablo wà kọ́dà kan nípa rẹ̀ àwọn yahoo boss wọ́n ti lò. agbede ń gbére lọlé olókun mọ́ gbére lọlé olókun mọ́ ajé wa mi rí gbogbo ẹ̀ ó ti kí gbogbo ẹ̀. àwọn yahoo boss wọ́n ti lò. àmọ́ nígbà tí gẹ́gẹ́ bí
ìbá tí nǹkan tí Ọlọ́run jogún fún mi tó fún mi pé kí n máa ṣe gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ nígbà tí mo ṣe fún ṣiṣẹ́ fún ẹ ajé tókẹ́tókẹ́ kò kígbe mọ́ sùn nígbà tó bá jí tó dìde ó ní ibo lòún wà yìí nítorí pé ṣe ni wọ́n tẹ̀tẹ̀ tí wọ́n dé débí tí bàbá ẹgbẹ́ sínú mọ́tò wá débí wọ́n tẹ̀tẹ̀ sí wọ́n ń gbélé tí wọ́n tẹ̀tẹ̀ àmọ́ ìgbà táwa ẹ wá balẹ̀ kò mọ ibi tó wà mọ́ wọ́n ní ibo lòún wà ṣe jáde ọgàn wá fún ní 40 máa ní ẹ máa ń nà kò mọ ẹ mọ ní ilé kí sọ nínà ó ní ọmọ òní kì í gbọ́ wọn ó ní ọmọ òun láìkí owó wọ́n tẹ̀lé àwọn bọ́ọ̀sì olówó kiri ó ní òun ní nísì tí wọ́n lò sí àmọ́ Ọlọ́run ṣe kí ni Ọlọ́run gbàkóso nítorí Ọlọ́run dá owó àti egbò ká má ṣe eré ni ẹni tó bá ṣe bàjẹ́ sáà o ìyẹn ló jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o. Ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú, ẹ mọ bá wa subscribe síbẹ̀, fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àṣàdànù ńbẹ̀, ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀, ẹ máa rí ìkan mú bẹ̀, kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ̀ kọ̀ọ̀kan lára wọn, ẹ tó wá jẹ àǹfààní lára wọn. Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀. So àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ́ bá ti fẹ́ send owó sí wọn tẹ́ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ ẹ wò kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ comment ẹ ṣé o. Gbogbo expectation àwọn tí wọ́n fẹ́ gbàfá kò ní pé káwọn lówó dandan bàbá ṣé gbogbo aláǹfààní láti gbàfá ni tó bá jẹ́ páànì àlòwò ń di ifá ẹ jẹ́ kí gbogbo àkókò lọ gbàfá ká sì mọ náwó bó ṣe wù wá bàbá. Olóòtú ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ sí ló fẹ́ sí kí n sọ àṣírí kò sí pé secret kan ojú ti là gbogbo ọmọ ilẹ̀ káòjí ló mọ̀ kan tó ń lọ ní Nàìjíríà lọ́dẹ̀ mọ̀ kan tó ń lọ ní ilẹ̀ káòjí rẹ̀ tá pé ní Yorùbá Oòduà sẹ́rí tó bá gbafá kò sọ pé kéèyàn lówó tí èèyàn bá dẹ̀ gbafá kò sọ pé kéèyàn má lówó ẹni tí èèyàn dádé gbafá ẹni tí Ifá bá yọ sí èèyàn lè dédé máa gbafá àmọ́ ẹni tí Ifá bá yọ sí tó ń yọ sí wọn pé kó lọ gbafá àwọn náà máa ṣẹ́fà fún wọn dédé ṣẹ́fà fún yìí bẹ́ẹ̀ láyé òde òní sìn àwọn awokọ̀ ti wà lọ́lọ́wọ́ sí jẹ́ pé olè ni wọ́n bà iṣẹ́ awo jẹ́ bí àwọn wòlíì kan ṣe wà tí wọ́n bà iṣẹ́ wòlíì jẹ́ bẹ́ẹ̀ làwọn awokọ̀ ṣe wà tí wọ́n bà iṣẹ́ awo jẹ́ ẹlòmíràn adẹ́dọ̀ wọ́n bá ètò àwọn dé ẹ̀dọ̀ wọn títẹ ètùtù àwọn dẹ́dọ̀ wọn ní wọ́n fẹ́ kó fá fún ènìyàn tí fàdé yọ sí bẹ́ẹ̀ gbogbo awo ló máa ń gẹ̀gún pé tí Ifá yọ sí tí wọ́n sọ pé kó máa gbafá tipátipá pé kí Ọ̀rúnmìlà kó máa dá àwọn awo ẹlẹ́bi Ọ̀rúnmìlà kó máa dá awo tó sọ ẹlẹ́bi tó pé Ifá yọ sí Ayédáadé gbafá o tí ẹ bá rẹ́ni tó gbafá á jẹ́ pé ènìyàn ní ògo àmọ́ wọn fẹ́ jẹ́ kó rí ògo ẹ̀lò àwọn ayé wọn dà láàmú wọ́n sọ pé kó sekínà kó lọ gbafá kí ọkùnrin káwọ́ ayé kò ní ara ènìyàn bẹ́ẹ̀ ní táwọn ẹ̀sìn àwọn kan wọ́n tún ṣe sí àwọn owó kan sí ẹ̀ tí fàájọ́ sí pápá àtọ́ wọn ni kó máa gbafá títorí owó tó fẹ́ gbí ń bẹ̀. bàbá ẹni ìbéèrè ẹni tó ń fàgbóró ẹni tí mutí tó jẹ́ pé wọ́n ti bá aṣọ kò fẹ́ gbọ́ bàbá ìjọ náà wà tá a gbé gbà síkírítì tó jẹ́ pé ẹni náà kò ní fà mọ́. ẹsẹ̀ Olóòtú ibi ètò gbẹ́lẹ̀ ní pọ̀ gan Olóòtú ó pọ̀ gan gidi ó pọ̀ gan sẹ́rí mọ́mọ́ wọ́n ní sẹ́yìn ìdí sẹ́yìn láti mẹ́yìn lọ́lẹ̀ àbí iṣẹ́ lè ṣe ó yẹ sí èmi tẹ́lẹ̀ wá bá mi gan máa sọ̀rọ̀ díẹ̀ ń bẹ̀ eléyìí tó bá ṣe ń sọ nínú sí afẹ́fẹ́ máa sọ eléyìí tó bá kù máa gbé sínú ó yẹ sí ó ṣe sí sẹ́rí tabari ẹ̀ sẹ́rí wọ́n sọ ọ̀kọ̀ kàwọn àgbà wọ́n ní wèrè láfi ń wo wèrè wèrè láfi ń wo wèrè tí ẹ̀kọ́ bá sí ìwín náà la máa fi wò ó ìtàpẹ̀ ní ẹni tó ya wèrè nílẹ̀ káàdì wọn pé ó ń sínwín ìwín la fi ń wo síwín
c'est bon c'est pas de gbọ́ lótú tí èèyàn bá mutí àmọ́ ṣiṣẹ́ fún ọtí yẹn á máa rùn fún un tó ti bá rùn fún bẹ́lẹ̀ gan ibi bíi tó bá ibi tó tí mo ti bẹ ibi bíi á máa gbé àmọ́ ọtí náà la máa fi ṣe iṣẹ́ fún. Dapsy Concept ìròyìn ò dá fojú bá o oríṣẹ́ ńlá mojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tán rókóṣó kékeré kọ́lẹ̀ fà lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀mẹ́là bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.